ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó kò òwe Yorùbá ní ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní. sọ́dọ̀ ìyá yẹn ṣe rí iléeṣẹ́ tá a mẹ́mẹ́ yìí tẹ́tí wá ṣe ń ta fífún wa láàárọ̀ yìí iléeṣẹ́ tílẹ̀kùn rẹ̀ sílẹ̀ ni fún àwọn èèyàn láti wọlé wá síbí ká máa ṣe oore fún àwọn èèyàn kò ti yé èmi kọ́ ni ìyá yẹn parọ́ mọ́ èmi kọ́ ni ìyá yẹn bú but nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ tí wọ́n gbé ìyá yẹn lọ sẹ́wọ̀n tó dẹ̀ jáde tán lọ remind ìyá yẹn tó dẹ̀ jáde tó lòun gba Islam platform tiwa kó tó kàn yá yìí làwa ti máa ń ṣoore fáwọn èèyàn táwọn èèyàn dẹ̀ máa ń jẹ́rìí sí agbára Ọlọ́run tí kì í bá ṣe pé béèrè yìí ni mi ò ti fẹ́ sọ ọmọ rárá. ṣùgbọ́n for clarity mi ò fẹ́ sọ ọmọ afẹ́kẹ́ yànnà náà. kódà àwọn tí wọ́n jẹ́ followers wa tán wò wá tán bá rí báyìí mi ò ti fẹ́ sọ̀rọ̀ yẹn mọ́ tó láti ṣe tiwa fọ́lọ́run but ẹ jẹ́ kí n gé ní kúkúrú yìí tó ṣẹlẹ̀ láàrin wa ni wípé agbowó fún ìyá yẹn owó tá a gbà ń jọ́nà jẹ́ 3,300,000. ní káàṣì àbí ní promise náà wà ń bẹ̀. promise náà wà ń bẹ̀. náà but 2,300,000 ló wọlé. náà ó padà di 2,500,000 torí bẹ́ẹ̀ nìkan padà sẹ́ndì 200 owó AC. náà adẹ̀gbà ṣọ́ọ̀bù fún ìyá yẹn arajà síbẹ̀ àgbà ṣọ́ọ̀bù asanwó ọdún méjì 200,000 lówó ṣọ́ọ̀bù nílọrin tí ń gbé. For clarification èmi kọ́ ni mo promise ìyá ní Mẹ́kà o èmi jẹ́ kọ́ mo promise ìyá pé màá kọ́lé fún ìyá o àdéhùn tó wà láàrin wa náà ni pé màá dá ìyá yẹn lóko. ṣé orí ètò iná ti promise ẹ̀ ní Mẹ́kà ni. orí ètò wa náà ti promise ẹ̀. èèyàn kan ló pè wọlé. ẹnìkan ló pè wọlé olóhùn àfún ní Mẹ́kà ẹnìkan náà dẹ̀ tún pè wọlé olóhùn akọ́lé fún wọn akọ́ mọ́ṣáláṣí wọn ara mọ́tò fún un. kí ni bẹ́ẹ̀ ló ń bẹ̀ ni wípé a dẹ̀ gba ṣọ́ọ̀bù fún nígbà tá a gba ṣọ́ọ̀bù fún arajà síbẹ̀ a gba ṣọ́ọ̀bù ọdún méjì that is 200,000 wọ́n gbowó agreement àti commission 50,000 that is 450 arajà 1.3 million síbẹ̀ Nigeria nowadays. ṣé ẹ̀yin lẹ lọ rà á ni àbọ̀ náà lọ rà nǹkan rẹ̀ fúnra rẹ̀. àwa la lọ rà á bí company wa ló ń ṣiṣẹ́ company wa ló ń ṣiṣẹ́ náà wọ́n máa náwó síbòmíì. wọ́n tẹ̀ tí rọ̀yàn wá bá mi pé ká kówó fáwọn. àwọn ò ṣe fúnra wọn. wàláhi tàlá ìfúnmadìlá alukurani Ọlọ́run rè wọ́n ti rán ẹnìkan wá bá mi later ńgbà tí mo wá confront wọn pé bọ́sẹ̀ ilẹ̀ rán àfa yìí wá àwa deny wọn láwọn kọ́ wọ́n láwọn kọ́ ni o àwọn kọ́ o. lẹ́yìn tó wọlé tán. lẹ́yìn ìgbà tó wọlé tán pé báfa yẹn ṣe bẹ̀rẹ̀ ni pé owó tó wọlé ẹja kó fáwọn ìyá yẹn wọ́n á mọ̀ bí wọ́n á sì ṣe mo ní rárá àní ṣe bẹ́ẹ̀. àwọn èèyàn trust mi lórí platform mi náà fi ń fowó lẹ̀ bá a ṣe ń béèrè lọ́wọ́ mi yìí nísìn tá a bá gbé èèyàn wá nísìn wípé ó ní ìdìrànlọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn tí wọ́n trust wa tí wọ́n jẹ́ die fan wa àbí ṣé mo gbòyìnbó yẹn wọ́n á ti ṣe kí ni wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní dáwó fẹ́ nìyẹn ni olùgbé wa pẹ̀lú mi adẹ̀dáwó yẹn gbà tá adẹ̀dáwó yẹn wọ́n ní ká kówó fún mi ní àní kówó fún o àdéhùn tá a ṣe ni pé a dá èyí lóko wò àdẹ̀ṣe ara 10 bag of rice lè rà fún ọ 20 bag of semo 40 pack of indomie 50 litres of groundnut oil òróró méjì ara ṣúgà ara iyọ̀ ara generator ara fan generator helipack tó tuju tiger lọ ara 250,000 aṣáàrówó yẹn anáwó yẹn later ẹni tó promise CAC send 200,000 sí mi mo send 200,000 ẹ ṣàkántì wọn. kíkọ́ fi ráìsì síbẹ̀ fúnra wọn. kíkọ́ fi ráìsì síbẹ̀ kí ni fẹ́ ló ń bẹ̀ ni wípé ok ìwọ tá a ti dá lóko wò a dẹ̀ sọ fún ẹ ìwé yẹn ń bẹ lọ́wọ́ ẹ o tá a fi ra gbogbo nǹkan yẹn o everything tá a fi ra gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ àti receipt shop àti everything wà lọ́wọ́ ẹ o a dẹ̀ sọ fún ẹ wípé àwọn báyìí mo tó kọrúkọ wọn sínú ìwé yẹn fún
ẹni báyìí promise 500 wọn ti mú wa o 1000 ẹni báyìí promise 250 wọn ti mú wa o àwọn tó lórúkọ láwùjọ ni o ẹni báyìí promise another 250 wọn ti mú wa o bọ́tọ́ promise wa ni wọn jẹ wá lówó bẹ́ẹ̀ ni ẹni tó bá promise tó bá lóun ò lágbára ti ṣe ṣáàmù lọlé ọlọ́pàá ni ìyẹn yàtọ̀ sí pé mo yáwó lọ́wọ́ yín àwọn táwọn dẹ̀ ń sọ yìí a ti pè wọ́n sórí ètò wa fáì máa ń yẹ àwọn èèyàn tí wọ́n ti ràn lọ́wọ́ tí wọ́n ti ṣe é káwá torí pé wọn àti ìṣẹ̀lẹ̀ yìí nísìn ṣáà máa bá wọn jà ní àbá máa fi wọ́n ṣẹ̀ sí ìyẹn ò ṣe kí ni kò yẹ kó ṣẹlẹ̀ possible bẹ́ẹ̀ lómi bá ń ṣe àwa ò lè ṣe ìdí ẹ̀ ló fi real orí à kẹ́ ẹ tó rí another program míì tí ò bá wúlò lórí péjì wa wọn bá máa bú yan wọn bá máa búra wọn kí wọn lọ gbé fídíò ní fídíò míì kí n gbọ́ no Segun Naija ti kọ gbàtà iná dé ọ́fíìsì wa nísìn ẹ̀rí bó ṣe rí bá ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ yìí nísìn àwọn èèyàn tí a fẹ́ ràn lọ́wọ́ nísìn ẹ witness ẹ láàárọ̀ yìí ó jẹ́ 780 people tí wọ́n ti tò kalẹ̀ báyìí láì sásìkò àwẹ̀ láì sásìkò àgbọ́n ṣe wà nìyẹn tá a bá pe àwọn staff ń sìn ẹ béèrè lọ́wọ́ wọn wọ́n sọ iye tí ó wà lẹ̀ nínú àwọn èèyàn tá a máa ràn lọ́wọ́ bọ̀tú orú nǹkan tá à ń rí ìyá rí ti mú ìdí Àgbàlá Gabriel a rí ti ìyá yìí gan ó fẹ́ sún yẹn láti máa ṣe gan. bí ìdí ìbò yẹn padà sínú Islam yìí ẹ̀yin ò fọwọ́ sí bẹ́ẹ̀ ni. ìdí padà sínú Islam ó welcome inú wa dùn inú mi dùn kó padà sínú Islam tẹ́wádẹ́ lọ àwọn previous video tí mo ṣe tí mo dé lórí náà ni wípé ó ti padà sínú Islam máa ṣe Islam ẹ lọ ṣùgbọ́n má bu Àgbàlá Gabriel torí báwọn yóò bá mọ̀ ọ́ láyé lẹ́nìí onísábàbí táwọn èèyàn fi mọ̀ ọ́ lábẹ́ kádàrá tọ́lọ́run Àgbàlá Gabriel ni anybody ò mọ̀ ẹ́ rí níbi kankan rí láyé àwọn ẹbí interview ẹ àwọn ẹbí ẹ kọ́ ẹ tí anybody kọ́ ẹ tí a rí ẹ níjọ́ tá a kọ́kọ́ rí ẹ bẹ́ẹ̀ náà nìyá yìí náà wọ́n yàtọ̀ síra wọn o. àti Muyideen àti ìyá òòṣà tó máa ní ìyá Kùránì. ìwà àwọn òòjọ́ yàtọ̀ síra wọn ìwà àwọn ògbọ́dọ̀ kó òòjọ́ èkó yàtọ̀ síra wọn you understand adẹ́dẹ́ lókòwò tán later ló wá nígbà náà pé nígbà tán dẹ́ lókòwò tán o àwọn kan wá ń bẹ níjọ́ kejì àwọn fẹ́ sanwó léwé àwọn ọmọ àwọn fẹ́ ṣe gbá ìwọ̀n fún wọn lówó tààrọ̀ ẹ̀. ìyá ń fowó ṣe sàárà ni ta ló wá rọ. ẹ̀tẹ́nà lọ́wọ́ náà fẹ́ ràn yàn lọ́wọ́. wọ́n tá ń gbé tó tún fẹ́ gbé èèyàn. ẹni Ọlọ́run bá bùn gbogbo mi ẹni Ọlọ́run bá bùn gbogbo mi o ẹni Ọlọ́run bá bùn gbogbo mi ṣé kò dábẹ́ nu Islam ni. ó dábẹ́ àmọ́ kìí ṣe pé ẹni tó náà ń wà. wà á torí pé Islam ní a máa ṣoore yìí tí wọn náà jẹ tó mu tó fi tó fẹ́ fi tó ti establish yẹ kó tó di pé ó yìí manage ni kó tó di pé wọn náà mọ̀ ṣe sàárà try láti ráìsì báàgì 10 tọ́ra fún ẹ yẹn gbìyànjú jẹ́ kó di ráìsì báàgì 15 indomie tọ́ra fún ẹ yẹn òróró tọ́ra fún ẹ yẹn wọ́n gbìyànjú báwo ni ó ṣe di púpọ̀ ṣé oṣooṣù àbọ̀dọ̀dún làwọn gbé wá sórí program wa. ok owó ọdún 2 lásán fún ẹ ní ṣọ́ọ̀pù nsìn tọwọ́ ọdún 2 bá tán ṣáàgbé wá sórí kíní pé ẹjọ́ owó atọ́fẹ́sọ́wọ́ ṣọ́ọ̀pù yá ni o so possible. opportunity come but once. asa àti ṣe fídíò fẹ́ lómi tí ò rí kọ́bọ̀ bẹ́ẹ̀ ni àwọn tó súnmọ́ wa gangan ṣe fídíò fún wọn rí kọ́bọ̀ àárí kọ́bọ̀ àárí but wọ́n understand pé báyìí ṣe máa ń rí nìyẹn ẹ ṣe fídíò fẹ́ lómi àdẹ̀rẹ̀ ànúgbà orí ni ẹ ṣe fídíò fẹ́ lómi kò ní ra ànúgbà òkè ẹni tí o parọ́ mọ́ àáfàá tó parọ́ mọ́ àáfàá òkúta gidi tó parọ́ mọ́ ìwọ ìyá yìí tó fi di èrò ẹ̀wọ̀n kí àáfàá yìí tó wá fún ẹ ní Islam èmi Alfulany padà gbé kámẹ́rà lọ mọ́ṣáláṣí àáfàá yẹn pé ẹ̀yin lẹ́rán lẹ́sọ obìnrin yìí di Islam o ẹ̀yin náà sáà ń kọ́ mọ́ṣáláṣí ẹ̀jẹ̀ àgbé kámẹ́rà wá bẹ́ẹ̀ káwọn èèyàn ti ẹ̀ fi opportunity yẹn kí wọ́n ran sáà gba £1 ní ọwọ́ ìyá nínú owó tí a gbà fún ìyá a dẹ̀ ṣe fídíò fún àfọkúta gidi bóyá náà rí 200,000. Allahu Akbar. ẹni tó jẹ́ pìlẹ̀ ẹsẹ̀ orílẹ̀ ìyá mílíọ̀nù tí ó wọlé tọ̀yá wá. bóyá làfáà yẹn rí 200,000. ṣáyé náà rí bá. kí ìyá tó wá bọ́ sí tàǹtà kó tó di pé ìyá bọ́ sí gbangba tó lọ sọ pé báyìí ṣọ́ọ̀tì ẹ̀ kàn sí yín
ṣé fàǹfà wáyé ni kó tó gbé wọn lọ ṣe rẹ́kọ̀dù wọ́n ṣe késẹ̀tì fún yín. ó ṣe rẹ́kọ̀dù fún mi àti wọ́n ṣe rẹ́kọ̀dù fún mi. Number 1 fàǹfà ò sí láyé èmi tó ń pè ya mo ní àwọn fọ́ìsì rẹpẹtẹ tẹ́mi tó ń pè ya ẹni tó fẹ́ ran Mẹ́kà báyìí ni o igbá ni kòkò bàbá sàṣàṣùn ṣe rí pọ́blẹ́mù tí yá yẹn ni pé ó ṣàfẹ́ lọ Mẹ́kà. ṣó sì lọ. ó ti lọ wọ́n ti ràn. ṣó ti adé báyìí. àmì ìwà mọ̀ o. tó wọ́n di láyọ̀ àgbà wọn. èmi lè mo dé ni mo ríra mi. ẹ̀yin ti dé báyìí àwọn yòókù tó dé àwọn tèmi náà ti ń dé àwọn àìsàn náà ti ń dé báyìí. Mẹ́kà yẹn ni ó gún ìyá yẹn lójú ìyá tó sọ fún mi pé kí n sọ fún ẹni tó fẹ́ kọ́lé fóun ipe kanjọ kan máa kọ́lé fóun máa kówó fóun kóun fi lọ Mẹ́kà. Allahu Akbar. ẹ wá bá ń béèrè ẹni tó ti ń ṣe Islam ẹ̀sìn bọ̀ tipẹ́tipẹ́ tí ò rí Mẹ́kà lọ. ó rọ opportunity gbà ó rà àánú gbà oríire gbà wọ́n gba owó fún ẹ kódà kó jẹ́ 500,000 ni wọ́n fi dẹ́ ẹ lókòwò bó bá jẹ́ nítorí ẹ pé kò yẹ kó sọ 500,000 ẹ di 1 million naira. ilé tá a promise ìyá abọ́nà balẹ̀ báyìí. èmi ti gbìyànjú mo ti gbalẹ̀ fún ìyá. ìyá nílẹ̀ báyìí. ó ti nílẹ̀ àṣẹ fídíò wa ń ta. bó nílẹ̀ wà Ìlọrin náà ni àbí. Ìlọrin ni. ìyá nílẹ̀ ó ti nílẹ̀ ó máa kó lọ kọ́lé ẹ̀ fúnra rẹ̀ mi ò tí ẹ bá gbẹ bí mi ìdásí kankan mọ́sẹ̀ o. nípa mọ̀mọ́ náà. no mo ti yọ̀ǹda mo ti ṣe ìdèmí ní lágbára ibi tó lọ. lójú tiẹ̀ òun tí ìwọ́n tó sọ̀rọ̀ ni pé owó tẹ gbà. ó sunkún rojọ́ ni. bó ló yẹ súná bó ló yẹ. ó sunkún ni ó sunkún torí kó fẹ́ gba Mẹ́kà torí kó fẹ́ gba Mẹ́kà. lẹ́yìn fídíò tó ṣe yẹn ọ́díò tó ṣe yẹn ó ti tún pè mí o. ẹ sì gbé kọ́ọ̀lù. tó ti tún pè mí tó ti tún ṣàdúrà fún mi ẹ̀yin ni bíbá àṣẹ ò bá ṣe kí ni bá àláfẹ́ lá lẹ́yìn ìgbà tó ti gba Mẹ́kà tán tó ti lọ. ṣé kò sáwọn kan náà ń tì á yẹn pé. wọ́n ń tì náà ni wọ́n fi ń ga brain ẹ̀ ni. àwọn kan ni. àwọn kan ni problem tara wọn. ṣé àwọn ọ̀tá yín. ṣe owó lọ́tà. Ànábì gan ni sallallahu alayhi wa sallam. kò sẹ́ni tí bẹ́ẹ̀ láyé sùn lọ́tà. sallallahu alayhi wa sallam. tí bá ti ń da fún ọ láyé wà lọ́tà. Allahu Akbar. kí ni tèmi pẹ̀lú. so níbi táwa bá dé báyìí lónìí kí ni status quo àtẹ̀yìn àtìyá níbo lẹ gbé ti sí. láàárọ̀ yìí today is on the what on the 1st of July. Inshallah. ẹnìkan promise ìyá yẹn ní set of share àyè fún ìyá yẹn. àwọn kan tó lọ wá nọ́mbà ẹni tó promise ìyá yẹn ń share wọ́n wá pè pé àwọn tí ń kunlé fún ìyá wọ́n lọ kunlé ni wọ́n kọ́lé fún o. ilé tí ń gbé. ilé tí ń gbé àwọn bá kun tó bá dé ẹgbẹ́ bá lọ Mọ́kà tó bá dé wọ́n kunlé fún. pé kí lè ṣe ní gidi pé àwọn ti kunlé fún ìyá o share ló kú o ìwọ ẹ̀dẹ̀ ló promise share ẹni yẹn ní òótọ́ ni òun promise share but ọ̀dọ̀ yín kọ́ lòun ti promise share. orí programu Sebiu Najat lòun ti promise share ẹ̀mí òkúkú mọ̀ kankan. bó o bá ṣiṣẹ́ àbá àlùfáà gbọ́dọ̀ mọ́ ń pa ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí nìyẹn. Allahu Akbar. àwọn báyìí pé òun o wọ́n ní share o pé àwọn fẹ́ wá kó òun ní àrárá o ẹ̀yin kọ́ wọ́n sàfẹ́ gba glory. iṣẹ́ tí wò ṣe iṣẹ́ tí wò ṣe wọ́n fẹ́ gba glory kan wọ́n pẹ́ nìyẹn lẹ́yìn ẹnìyẹn wá pè mí ẹnìyẹn wá ní òkè tó bá tiẹ̀ máa kó ṣe àkàlẹ̀ Sebiu Najat ló máa deliver ṣe à wọ́n sẹ́ẹ̀dì nọ́mbà ẹni tó ṣe ṣe àsìmí lánàá èmi ti sẹ́ndẹ̀ sáwọn ọmọ tó wà nílọrin ẹ lọ kó ṣe à ẹ kó fún ìyá ẹ̀dẹ̀ ṣe fídíò ẹ̀ salamu alaikum ọ̀hún àdàrọ̀ bíkà. ẹ̀yin ò torí pé ohun tó ṣẹlẹ̀ kẹwàá gbé gidi ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀. Allah. tí n bá sọ fẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí pé tí n bá kẹ́ nìyẹn lábùkù pé ẹ please Allah. ẹ má pè mí mọ́ lórí ọ̀rọ̀ yáyé o kò sí tó kàn mí pẹ̀lú. ó lè dà nǹkan rú. ẹjọ ẹ má pè mí mọ́ pẹ̀lú ọ̀rọ̀ yáyé lọ kó ṣe àwọn tẹ́ bá kó ṣe àfihàn kí ni tèmi àti. Allah Akbar. ṣe understand bọ́tẹ́ mi ò ṣe bẹ́ẹ̀. ẹ ṣe ìsìlámù bẹ́ẹ̀. èmi ò ṣe bẹ́ẹ̀ ẹni tó lòun fẹ́ kọ́lé fún gbogbo ìgbà tí ìyá yẹn ti ń rojọ́ kiri tẹ́nìyẹn tí ẹnìyẹn pè mí pé kí ìyá yẹn lọ wálẹ̀ fúnra mi tún pè yẹn mo ní ìyẹn lọ wálẹ̀ o wọ́n máa sẹ́ndì owó lẹ̀ sí yín o wọ́n dẹ̀ sẹ́ndì owó lẹ̀ sí ìyá yẹn òun náà ló lọ wálẹ̀ fúnra rẹ̀. ó sì rà á. ó dẹ̀ rà á mo dẹ̀ lọ ṣe fídíò mbẹ́ ṣe ti understand àárín yẹn èmi dẹ̀ ṣe tèmi mo kúrò mbẹ́ mo fi ní ìyàtọ̀ rẹ̀ ìyàtọ̀ sí ti Àgbàlá Gabriel àti Muyideen. Islam ẹ̀sìn wa ò kọ́ wa ká fojú olóore gúngi àkáàdì nọ́mbà yín lẹ ń gbowó sí wọn náà fà àkáàdì nọ́mbà tiẹ̀ lẹ kó pín èrò kán wá bóyá wọn ò dẹ lóhùn náà.
organisation tó wà registered under Federal Republic of Nigeria. gbogbo tẹ́lẹ̀ ń ṣe náà ìjọba náà báwo ni ìjọba ò ṣe ní mọ̀ sí ìjọba ń gba tax náà ń san return fún ìjọba náà. Allah Akbar. Wallahi à ń san tax gbogbo ẹni tó bá ní register company wá san tax náà. Àwọn tí èè san tax lórí register kí ni wọn làwọn mọ́ṣáláṣí ilé kéwú àwọn yẹn ò ní tax táwọn san àmọ́ company tó lóun ṣe charity organisation ẹ̀rẹ̀ tó ń lọ lọ activities náà. wàá san tax fún ìjọba náà ìjọba máa gbà lọ́wọ́ ẹ̀. so lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen. ní akájà tó lọ sọ́dọ̀ àgbà kákọ́ mú ọ̀rọ̀ ìyá mẹ́ka ìyá Kúránì ǹjẹ́ nǹkan tó wá ṣẹlẹ̀ yìí ṣé kò domi tútù sí lọ́kàn àti kò jẹ́ kí oore gan sún ṣe. Nọ́mà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara orí àsúnyàn ṣe torí pé àbíbí sólò orí làwọn èèyàn orí máa súnyàn ṣe ṣùgbọ́n tá a bá tún ní ká wá wò yìí òun sotíyé tá a bá tún ní ká wò yẹn èèyàn tún wá ní ṣoore. Ebo ni mo sọ yìí 780 people ló wà nílẹ̀ báyìí wallahi tàlà àwọn kan yìí wá bá mi ní ìjẹrin the chief imam of ọmọlẹ ló mú wọn wá ìyàwó ọmọ méjì àtọkọ wọn gba visa Canada wọn rówó ticket Allah Akbar. wọn dẹ̀ gba visa ọdún méjì ọdún kan dẹ̀ ti kọjá wọn dẹ̀ ní di 7 million naira kápẹ́ fi lọ. bàbá fi lọ. mo rò pé ń gbádùn ọ̀rọ̀ mi dáadáa ó wá pọ̀ bẹ́ẹ̀ ẹni kidney ń bẹ oní liver ń bẹ àti gbé èèyàn wá gan nísìnyí gan ó tẹ̀ wá sú wa but ẹni tí Ọlọ́run bá ti dá ní aláàánú yóò ṣàánú náà ni ètò ìṣẹ̀lẹ̀ nìyẹn. ẹ ṣì ń tẹ̀síwájú. àwọn òdúró kọlọmọdé aṣọre ṣe ni. so lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen okay. kí ni ìmọ̀ràn yín fún ọ̀tún kí ni ìmọ̀ràn yín fún òsì ká tẹ̀síwájú sá. ìmọ̀ràn mi fún Àgbàlá Gabriel ni wípé kọ́lọ́n kó ṣe dáadáa fún wa àwọn àtàgbàlá Gabriel àìṣẹ́ lẹ́sìn kan náà. We are not in the same page. Àgbàlá Gabriel Christian ni àwa Mùsùlùmí ni wá but òdodo ní a mọ̀ sọ̀hún dáadáa l'Àgbàlá Gabriel ṣe fún Muyideen tí kì í bá ṣe Àgbàlá Gabriel kò sẹ́ni tí ó mọ̀ Muyideen ó dẹ̀ ṣe dáadáa yẹn ó kọ́lé fún tẹ́ẹ̀rí tí gbogbo wa rí ó gba ṣọ́ọ̀bù fún ìyẹn Àgbàlá Gabriel wá rí 10 million ó fẹ́ yàwó fún tó rẹ̀ yín fún Àgbàlá Gabriel wá rí 5 million ó rí 10 million l'Àgbàlá Gabriel ò bá gbé wá ṣé wọn ò dáwó fún lẹ́ni tí ń ta tẹ́tẹ́ tí ń mu títí ń ṣe oríṣiríṣi káàkiri àwọn èèyàn gbé jáde ńgbà náà bí Àgbàlá Gabriel náà ó máa ń na Muyideen ìyẹn làwọn ò support ṣe gbọ́ mi ìyẹn làwọn ò support òun arákùnrin yẹn náà dẹ̀ tọrọ ó make apology pé gbogbo ayé ẹjọ́ ìforíjì mi kí lẹ́nu tó kù àá fi wá sọ fún Muyideen pé ókè ó ló ti di mùsùlùmí you are welcome inú wa dùn mo ṣe di mùsùlùmí ṣùgbọ́n má wàá torí pé o di mùsùlùmí yẹn gbọ́ mi yé má torí pé o di mùsùlùmí yẹn kó wá máa bú Àgbàlá Gabriel ní ṣe kí ni ní support yẹ ní support yẹn o ìyẹn là ní support ìyẹn là support ló fi di wípé wọ́n rò pé bóyá àfẹ́ràn rárá mùsùlùmí ni wá adẹ́gbọ́dọ̀ sọ yìí tó bá jòdòdó ọ̀rọ̀ níbẹ̀ kó má bú Àgbàlá Gabriel kó má bá láìfù ẹ̀ lọ ìmọ̀ràn mi fún Àgbàlá Gabriel náà dẹ̀ ni wípé kó má torí eléyìí kó má sọ pé òun ò ní ṣoore mọ́ kó má torí eléyìí kó má sọ pé òun ò ní ṣe kíni òun ò ní ṣoore mọ́ o ti yé o because lókùn ìgbà tí a bá ń ṣoore oore tó ń ṣe náà ni ó máa kó ẹyọ ogun míì tó ń bọ̀ tó tún yéré lọ àbí. gbogbo wa ní ogun míì lókùn ìgbà tí bá ti ń dá fún láyé at any time I expect ogun. bàbá ti ń bọ́nù kan. lomi ò tó máa bá yé la wa ogun míì tó ń bọ̀ kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀
bí wá ti ń wá ní kọ́lọ́ máa fi wá borí ogun ni Allahumma àmín. ọlọ́run á fún un náà borí ogun ẹ̀ fáwọn náà borí ogun wa. ní apábi tí àwa ti wá lọ́hùn ní Kwara àti wá lọ́hùn nílùú Ìlọrin gbogbo sàárẹ̀ nǹkan kan wá ní àfà ní bàbá ọba láìpẹ́ nìkan ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ bí tí ọba aládé sọ pé ìmúmù lẹ́tọ̀ọ́ láti lọ Mẹ́kà láì jẹ́ pé ó gba àṣẹ lọ́wọ́ òun tó ń jẹ́ ọba ìlú. alájẹ tó wà lára wọn nìyẹn pé ìmáàmù tọwọ́ bọ̀ wí àdéhùn pé kò ní tó ṣe kankan òun gbọ́dọ̀ sọ fún ọ̀hún kábíyèsí ìyẹn Ṣọ̀ún. ẹ lọ kàwé tí ìmáàmù tọwọ́ bọ̀ yẹn number 1 ọba tó wà ń bẹ̀ yìí kọ́ ló kọ̀wé yẹn ọba àtàná ló kọ́ Ṣọ̀ún àná ni kì í sọ ọba tèmi kọlọba gáfárà wọn. sotiye kí dẹ̀ ló wà nù ìwé yẹn ni wípé ìmáàmù tọwọ́ bọ̀ wípé gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam nílùú Ògbómọ̀ṣọ́ o òun búra òun á ṣe déédéé lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé tóun bá máa kúrò nílùú kóun lọ máa ṣe ìmáàmù nílùú míì kóun wá tún wá sọ pé kẹ́nìkan máa bá àwọn rólé ìmáàmù níbí òun ò ní ṣe é islamically nínú ìwé yẹn ìmáàmù àtọ́ba yìí ti gbéra wọn lọlé ẹjọ́ Ṣọ̀ún tàná tèní wọ́n ti gbéra wọn lọlé ẹjọ́ wọ́n ti kọ lẹ́tà sí ìmáàmù pé kí ìmáàmù yẹ̀ fáwọn láàfin anything activities láàfin kí ìmáàmù má wà ṣe ń gbọ́ títí tí aáwọ̀ ti ń bẹ láàrin ìmáàmù àti Ṣọ̀ún council àtọba tí ó fi ṣe kíni tí ó fi parẹ́ wọ́n sẹ́ndì lẹ́tà yẹn bẹ́ẹ̀ sí ìmáàmù ní February 14 2024 ìmáàmù lọ Mẹ́kà ní June. àwọn tó ń sọ sí wà ńlẹ̀ tí wọ́n ti clear. ọ̀rọ̀ sì ń bẹ ń kóòtù ẹ̀dẹ̀ ti kọ lẹ́tà sí ìmáàmù pé ìmáàmù ò gbọ́dọ̀ wá sí ààfin títí tí ẹ̀ fi rí áwọ̀ tí ilé ẹjọ́ ò fi dájọ́ tí ń bẹ ní kóòtù. kí ni ẹjọ́ tí wọ́n gbé lọ kóòtù náà ni wípé ìmáàmù sọ wípé Ṣọ̀ún ò lè yọ òun ní ìmáàmù. ṣe understand. ilé ẹ̀kọ́ ní jẹ máàmù ó ti jẹ máàmù náà ọmọ inú ilé yẹn ni ọmọ inú ilé yẹn kọ́ ó ti jẹ ìmáàmù náà olùkọ́ gbádùn ọ̀rọ̀ mi dáadáa ọ̀rọ̀ ti wà ńlẹ̀ pé ìmáàmù ò gbọ́dọ̀ wá sáàfin ní February ìmáàmù lọ sí hajj ní June ẹjọ́ ẹni tẹ́ ẹni kó má wá sáàfin báwo ni ó ṣe wá dágbére fọ́ba. kábíyèsí mi ń lọ Mẹ́kà o. gbogbo lẹ́tà yín náà ló wà lẹ́tàn kà jáde tá a rí ṣe ti understand. ok ó wá lọ sí hajj tán àwọn ọlọ́tẹ̀ kan tó wá dìde wọn tó wá lọ bọ́ba pé ìmáàmù jáde láàrin ìlú láì sọ fún yín. ṣẹ́ni tí ràpọ̀ gidi ń bá ń bẹ láàrin ìmáàmù àtọba dandan kọ́ ni fún ìmáàmù láti dágbére fọ́ba pé mo fẹ́ lọ sí Mẹ́kà láti lọ ṣiṣẹ́ ẹ̀tọ́ lọ́hùn o dandan kọ́ o bọ̀ tí ràpọ̀ gidi bá ń bẹ láàrin wọn tífẹ̀ ń bẹ láàrin wọn ó lè fi ọ̀nà ọba o bàbá o mo fẹ́ lọ sí hajj o ọba náà dẹ̀ mọ̀ wípé kò sí ìmáàmù ní ilé ìmáàmù ọba sì ló nílùú ọba olùsọ́gbó fẹ́ travel nísìnyí kọba wa sọ wípé lágbẹ́ fún ìmáàmù ìlú lọ́wọ́ yín o mo fẹ́ lọ Amẹ́ríkà o mo fẹ́ lọ Canada o no ọba ló nílùú ṣùgbọ́n eléyìí ti ní wọ́n ti ní aáwọ̀ láàrin ara wọn you understand ok ẹja tún wá rò báyìí wọ́n ní ọba Ṣọ̀ún tàná ló kọ̀wé yẹn tí ìmáàmù tọwọ́ bọ̀ pé òun ò ní jáde láàrin ìlú láti pé òun wá dágbére fọ́ba ọba Ṣọ̀ún tàná sì lọ fún ìmáàmù ní certificate pé you are now our authentic chief imam ṣé ń gbádùn ọ̀rọ̀ mi ṣé àgbé nǹkan méjì nù ọba tàná ló kọ̀wé pé tí ìmáàmù sign ọba tàná ló fún ní certificate kó di imam
wáyé tó wá di lénìí tó wá já sí pé ẹyọ kan lẹ mú ẹjọ ẹyọ kan lẹ ẹyọ kan wo lẹ mú ẹ wá mú signature ìmáàmù wípé ìmáàmù sọ pé òun ní jáde láàrin ìlú láì dágbére fọba àgbà yẹn wáyé tẹ́ ẹ̀ mú kejì tí ìmáàmù tàná sọ wípé ọ̀tọ́ba tàná sọ pé ìmáàmù wa rèé wáyé tọ́ba tẹ̀lé ló ń fẹ́ yọ. a jẹ́ pé ìmáàmù yìí ti wà látàyè ṣọ̀wọ́n àná ni kò ṣe kọ́ṣẹ́ yan òun. ṣé ń gbádùn ọ̀rọ̀ mi. àgbọ̀yé sà èmi náà béèrè béèrè kan sí sà mo ní a jẹ́ pé ìmáàmù yìí ti wà látàyè ṣọ̀wọ́n àná. ó ti wà láyé ṣọ̀wọ́n àná ni wọ́n ti fún sátífíkẹ́ẹ̀tì ó yẹ kọ́ba tèmi embrace ẹ̀ ní pé ó dà ọba tànásà ló fún ẹ ní sátífíkẹ́ẹ̀tì kó di ìmáàmù ó dẹ̀ ṣàdéhùn pé ò ní jáde láàrin ìlú láì dágbére fún ọba lẹ́ni nísìn ọba tèmi lòun fẹ́ yọ. wọ́n táwọn gbọ́dọ̀ pé ó dà pé àwọn ìdílé kan ló dìde tó sọ pé kò ṣe ara àwọn. àwọn ìdílé wọn tán ní ìdílé Ayílára ó dàbí ìdílé Ayílára ní family ọmọbìnrin ni ìmáàmù family house wọn ṣe understand níjọ́ tí wọ́n fi ń jẹ ìmáàmù síwájú ká tó fi jẹ ìmáàmù wọ́n á ṣe ìdánwò fún wọn ṣùgbọ́n àwọn ará ilé yẹn lọ́dún náà wọn lè sọ̀rọ̀ ni abẹ́ understand wáyé tán dákẹ́ wáyé tó wá jẹ ìmáàmù tán tẹ̀sẹ̀ wádìí lé ní wípé kì í sọmọ lẹ́yìn ṣé ọba tàná tó fún ní sátífíkẹ́ẹ̀tì wọ́n lóògùn fọba tàná ni àbọ̀ sú ọba tàná lójú gbogbo wa náà lásàrí fídíò gbogbo ìjọ tí gbogbo wọn tí wọ́n wọ́n ń ṣàjọyọ̀ ìjà lóde lónídòwe ọmọ ìlú yín ọmọ ilé yín ní mo lẹ ti lọ mú wá ọmọ ilé yín kọ́ mo lẹ ti lọ mú wá òkè yẹn lọ rẹ́ǹtì ọmọ wa ni ẹ̀lẹ́n tó kápébù ní ilé yín tẹ́fù wa lọ rẹ́ǹtì ọmọ wa láti ta ọ̀rọ̀ tẹ̀ nìyí o ọ̀rọ̀ tẹ̀. àwọn kan tẹ̀ ní pé torí pé ọba jẹ́ pásítọ̀ nínú ìjọ rìdíìmù ó wà lára nǹkan tó fa gbẹmùsùn tó wà láàrin wọn wọ́n fẹ́ máa bí ọ̀rọ̀ ẹ̀sìn fẹ́ máa wọ̀ ìkejì àwọn èèyàn ní ìmáàmù ti gangan ti kàwé jù tó yẹ pé phd ọ̀dà ní ìmáàmù ìyẹn náà wà lára nǹkan tí wọ́n máa òun phd ọ̀dà àwọn máa ọba gangan pé ó kàn wá láti Amẹ́ríkà tó kàwé tóun pé ìmáàmù náà àwọn náà kò pé gbọdọ̀ rí bẹ́ẹ̀. rárá o ìyẹn ò rí bẹ́ẹ̀ o ìyẹn ò rí bẹ́ẹ̀ o ọlọ́run lọ́ba tí ń fi ìyàn jọba òun sì ní yọ ìyàn lọ́ba ọlọ́run sì ti mọ ìlú tí kálukú ó ti jọba orí tí kálukú sì gbé wáyé orí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọba Ghandi ọba Ògbómọ̀ṣọ́ Olúwa jẹ́ kí wọ́n pẹ́ lórí ìtẹ́ kan wà ńbẹ̀ ìmáàmù gbọ́dọ̀ rò pé torí pé ó jẹ́ Christian òun lọ́lọ́run yàn síbẹ̀ tí màmú bá rò pé torí pé ó jẹ́ Christian òun mùsùlùmí lòun òun jẹ́ Christian màmú fẹ́ tako àṣẹ ọlọ́run nìyẹn náà ó ṣèrú kó tó débẹ̀ ni ó mọ gọ́fúnà kó tó débẹ̀ ni òun ló ní òun kọ́ ló tọ́ sí ó ṣàti débẹ̀ Yorùbá ní orí tí ó bá dádé wọ́n ní kíní kan wọ́n nínú agogo dé ní Yorùbá ló sọ bẹ́ẹ̀ o ẹ̀ sọ fọ́ o. wọ́n ní ọrùn tí ó wó jìgbà rẹ̀ nínú agogo ọ̀fọ̀kọ́ o. ìbàdí tí o mọ́sáàjì àtọ́ láti tọ́ yẹn. ọ̀rọ̀ Yorùbá ni gbólóhùn Yorùbá ni ọ̀fọ̀kọ́ o. ọ̀rọ̀ Yorùbá ni òun náà láti máa parí ẹ̀ báyìí ọ̀rọ̀ Yorùbá ni mo jọ̀fọ̀. ó ti yé ok nígbà tí ìmáàmù ṣàdébẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ gan wọ́n ní ìmáàmù àtọ́ba yìí gan wọ́n ní wọ́n close tí gbogbo ẹ tó di kó tó di gbọ́n sí omi òtó yìí àwọn kan ni wọ́n wà mo dẹ̀ gbọ́ interview ìmáàmù kan lọ́dọ̀ pé lecture ìmáàmù kan ni pé ìmáàmù tí ìmáàmù ṣe lórí mímbà rí wípé kí ọba lọ fi rẹ̀ kí ọba fira wọn lọ́kàn balẹ̀ kó má jẹ́ kí àwọn àdánipọ̀ kí wọ́n da àwọn pọ̀ ìmáàmù wa mú àwọn àlàyé kan wá wípé district pastor wà kíní kan parish wà wọ́n mú àwọn àlàyé yẹn wá pé pastor etílé wà but gbogbo pastor tó bá jẹ́ pastor redeem pastor church kékeré ni pastor church tó tóbi díẹ̀ ni pastor church lẹ́tọ̀ ni gbogbo wọn pátápátá abẹ bàbá Adébóyè wà. àwa náà wò bẹ́ẹ̀ ni àwọn david yẹn bẹ́ẹ̀ àwọn lecture yẹn. general overseer ni bàbá Adébóyè bẹ́ẹ̀ náà ni ìmáàmù náà ṣe jẹ́ general overseer lórí ọ̀rọ̀ Islam ní Ògbómọ̀ṣọ́ ìmáàmù Ratibi àdúgbò báyìí ìmáàmù Ratibi bí tefsiri bí mufasiru bí gbogbo wọn under imam grand chief imam ni wọ́n wà
ìmáàmù wa ń sọ bẹ́ẹ̀ wípé kò yẹ kí kábíyèsí tún gba àwọn àáfàá míì láyè àbí ìmáàmù míì láyè kán wá máa ṣe tẹ̀fsírì láàfin àwọn táwọn ò sì ní mọ̀ sí. bẹ́ẹ̀ ni kó bá tiẹ̀ lọ ìmáàmù àgbà ló gbọ́dọ̀ ní ẹ̀yẹ lọ ṣe ń bì ẹ lọ ṣe lọ́hùn. nílùú ìlú tiwa nísìnyí nílùú Ìlọrin kọ́nà jẹ́ mi bàbá wa gùn chief imam ọlọ́jẹ gbogbo tẹ̀fsírì tí wọ́n bá ṣe láyé láàfin ọba chief imam ní ò lọ. ẹnìkan tẹ ìbéèrè wípé. ní Ọ̀fà lọ́dọ̀ bàbá ìmáàmù Ọ̀fà ṣé ń gbádùn ọ̀rọ̀ mi tẹ̀fsírì tí wọ́n bá ṣe ní pálásì Ọlọ́fà chief imam ní ò lọ. bọ́tọ́lá. gbọ́dọ̀ sọ tó wà lẹ́ náà ni. òkè kí ìmáàmù wa wò pé ilé bí ọba pé kọ́ bá má bínú àyẹn ni ò dáa. ìyẹn ni ò dáa bọ̀ nínú ìsìláàmù ọba anabi sábà bá àwọn èèyàn tí ó ṣe mùsùlùmí ó bá wọn ní lílù Madina sallallahu alaihi wasallam ó dẹ̀ bá wọn lò dáadáa ẹ̀tọ́ tí màmú ṣe tó dáa ní islamika ìwà islam nìyẹn ní tí mò ń sọ fáwọn àfáà nìyẹn pé ká má sọpọ́ọ̀tì Muyideen lórí ọ̀rọ̀ àbòsí tó ń ṣe pẹ̀lú Àgbàlá Gabriel ká má sọpọ́ọ̀tì ẹ̀ lórí ọ̀rọ̀ àbòsí ká má torí wípé Àgbàlá Gabriel ò kí ń ṣe ẹlẹ́sìn wa èmi ò lè gbàdúrà kí Muyideen padà sí church láyé. ó ti padà wálé báyìí. ó ti padà wálé ó dẹ̀ welcome. ṣùgbọ́n àmọ́ kó má torí pé òun padà òun di Islam go kọ́ wa ká fojú olóore gungi. bàbá ó tẹ̀ tí wàá kò lọ́rọ̀ ó ti kò lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel báyìí òun àti kọ́ni lóṣù lọ́jọ́ ń fa báyìí ó ti lọ sọ́dọ̀ àwọn human rights àwọn human rights ó ní kọ́ni lóṣù pé wọ́n ń parọ́ mọ́ pé ìyá kan fẹ́ ràn l'Amẹ́ríkà ìyá kan fẹ́ ràn l'Amẹ́ríkà ìyá kan fẹ́ fẹ́yàwó fún ìyá fẹ́ kọ́lé fún pa 5 million ojú rẹ̀ fi wélé sá. ṣe rí yẹn ṣe rí tán gbà ṣe rí yẹn Muyideen ni ọmọ tó kàn náà ọ̀rọ̀ ẹ̀jà rí. kò mọ ibi tó kàn. ó ní ọmọ tó kàn so tọrọ 5 million àbí ò tọrọ 5 million. ó tọrọ 5 million pé kò tọrọ 5 million irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ó tọrọ ẹ̀ wọ́n wá kó fún o wọn ò tí ì kó fún o pọ̀ tó tọrọ ẹ̀ ìyẹn náà sì ní Kọ́lá Olóòtú wí pé òun rí evidence o evidence níbẹ̀ lọ́wọ́ Kọ́lá Olóòtú yẹn wallahi tallahi ń bẹ lọ́wọ́ èmi náà o ẹni lọ́wọ́ mo fi ọba tó lẹ̀mí mi búra tí Muyideen ti tọrọ 5 million gbé ká fún 5 million báyìí òun fẹ́ fi tóun bá ti establish ara òun á padà sọ́dọ̀ Àgbàlá Gabriel láti lọ tọrọ àforíjì ó wà lọ́wọ́ mi. wọ́n náà mímíkì òun ni. kò sí mímíkì kankan bẹ́ẹ̀ mímíkì kan mílíkì ni wọ́n mímíkì ẹ̀ kankan. àwọn àfáà wa tí wọ́n á gbé babẹ́. olóríire làwọn wọn á gbé babẹ́ àwọn ṣe nǹkan Islam ni Islam ni tẹ bá rẹni tí ń sọnù lọ ẹ tètè gbé padà àwọn àfáà wa dẹ̀ ti sọ̀rọ̀ Sheikh Almudiru Ajigini ó ní bẹ́ẹ̀ ni bọ́dì bá fún òun lówó kóun fún Muyideen òun nà ni. owó nà jẹ́ wàláì. owó Muyideen ni. ó lóun ó nà ni pé tí Muyideen bá dẹ̀ gba Islam torí ká lè dáwó fún yóò ṣòfò. Allahu Akbar. nítorí máa bá a sọ báwọn ẹ mọ̀ pé kí Muyideen náà dìde kó lọ ṣiṣẹ́ pọ̀ Bódìjà. ó ti bẹ̀rẹ̀ aráàlú náà. ẹ̀rọ mo ti àgbàdo aláàrú fún un àmọ́ kó lọ ṣiṣẹ́. Another question mi yẹn. àmọ̀ rí bá. ẹ bá sọ̀rọ̀ àmì Nàìjíríà because ebi pa àwọn èèyàn ìlú lé kọ́nà jẹ́ kí kọ́nà máa yẹ kí ìlú lọ́wọ́ wa ìlú dẹ̀ o ìlú dẹ̀ bàbá o ìlú dẹ̀ o. Alhamdulillahi Rabbil Alamin Ọlọ́run bá wa tò Nàìjíríà Ọlọ́run jọ̀ọ́ bá wa tò Nàìjíríà o bá wa jẹ́ kí Nàìjíríà kó dá o kó fi wá lọ́kàn balẹ̀ o ọlá títóbi Ọlọ́run ọlá agbára ẹ̀ ọlá ògo ẹ̀ ìlú lé Ọlọ́run jọ̀ọ́ bá wa dẹ̀ bá wa dẹ̀ wọ́n ní ká lọ ra ẹlẹ́rìí dòdò ká lọ ra àwọn nǹkan àwọn ẹlẹ́rìí dòdò inú ké àwọn nǹkan àlejò àwọn lóore àwọn fífẹ́lẹ́ àti bàbá ní fọwọ́ mo ní Nàìjíríà yìí náà wọ́n ní gàrí náà gbogbo ẹ̀ wọ́n ó wọ́n o kọ́lọ́njọ́ nínú àánú ẹ̀ kọ́lọ́nba wa kó bá wa tó ọlá títóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run ọlá ògo Ọlọ́run bàbá wa tó wà ń bẹ̀ yìí Ọlọ́run bá wa fún wọn ṣe o bá wọn ṣe bá wa ṣe kó já sí rọrùn fún wọn ọlá títóbi Ọlọ́run ọlá agbára ẹ̀ ọlá ògo ẹ̀
ọlá ìpín méjì Ọlọ́run àbí Ọlọ́run bọba alágbára kí Nàìjíríà tí Nàìjíríà bá wá dáa tán má dá tiwa bàjẹ́ ń bẹ̀ o má dá tiwa bàjẹ́ ń bẹ̀ o ìlú Èkó má jẹ́ ó bàjẹ́ ìlú Ìlọrin má jẹ́ ó bàjẹ́ ìlú Abẹ́òkúta má jẹ́ ó bàjẹ́ ìlú Ìjẹ̀bú má jẹ́ ó bàjẹ́ Ìsàlẹ̀ Olúpàkó Ìlànà ò ní bàjẹ́ Òṣogbo ò ní bàjẹ́ Ìlóbù ò ní bàjẹ́ Ìjẹ̀bú ò ní bàjẹ́ gbogbo ìlú Nàìjíríà ò ní bàjẹ́ gbogbo àsìlára àná Ọlọ́run bá gbà wàlá haúlá wàlá kúwátà ìlà bílà wàlẹ́ ó dàbọ̀.